ẹ̀yin èèyàn mi ẹ tún kú déédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Èmi ọmọ yín náà ni Adéwálé Abdulrasaq Sokoti alágbẹ̀dẹ ọ̀run. Tẹ́ bá wò dáadáa ibi tí mo jókòó sí ọ́fíìsì local government chapter kan nínú ẹgbẹ́ TAMPAN ni. Local government chapter ló ní ibi báyìí. Ọ̀kan nínú àwọn yàrá tó wà nínú àwọn ọ́fíìsì wọn ni mo jókòó sí tí mo ti fẹ́ sọ̀rọ̀ yìí. Àwọn nǹkan kan ni mo dẹ̀ rí torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti fọkàn sí wípé ọ̀rọ̀ tí mo sọ nípa ọ̀rọ̀ àwọn èèyàn tó ń bú wa lórí pé àkíran ara wa lọ́wọ́ pé mo ti sọ episode 1 mo ti sọ episode 2 mo rò pé ó ti tó bẹ́yẹn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdí tó jẹ́ kí n fẹ́ sọ eléyìí, ẹ dákun ẹ̀yin èèyàn ojú òní tì yín. Ẹ̀yin ọmọ onítíátà ẹ má kó ẹ̀gbin bá wa. Ẹ̀gbin tẹ́ ń ta sí wa lára yìí ti pọ̀ jù. Ẹ̀gbin yìí ti pọ̀ jù, kálukú ló máa ń tọ́fọjú àárọ̀ rẹ̀ ṣe. Gbogbo wa yìí náà bẹ́ẹ̀nìkan bá rí pé wọn ò fún iye tó bá wọn náà wọn fún, iye tó wọn náà ń fà wá náà, iye tó wọn náà ń fà wọn Jídé Kòsọ́kọ́, àwọn Bello, àwọn Délé Òdúlé, àwọn Igwe, iye tó wọn náà ń fà wọn náà. Ìṣẹ́rí tó ìpọ́tàtì sí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo ti sọ ìtàn bí Bello ṣe kọ́lé kó tó wá di àsìkò tọ́lọ́ yọ̀ǹda fún nígbà tó kọ́ ọmọ tán. Mo ti sọ tán gbogbo tó ṣẹlẹ̀ sí ìgbésí ayé ọ̀nkú Jídé, mo ti sọ fún yín. Báyìí mo ṣe tán àti sọ ti àwọn èèyàn míì. Ẹni tí màá dẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ òun náà ni Délé Òdúlé. Délé Òdúlé ní ọjọ́ kan nígbàtí President Délé Òdúlé ṣe tó ń ṣe kíná burúkú tó ń ṣe president lọ́wọ́, nǹkan méjì ni mo fẹ́ fi sọ̀rọ̀ nípa ẹ̀. Ọmọbìnrin kan sunkún wá sí ọ́fíìsì wa. Àwọn ọmọdélé méjì àbí mẹ́ta ló wà ní private university ń gbà yẹn, tó lè jẹ́ pé owó tó ń san fún wọn lágbára jù, kìí sàwọn ẹ̀rẹ̀hẹ́ private university lásọ, owó tó ń san fún owó tó lágbára jù ní. Now ó ti bá mi sọ nígbàtí mo rí bó ṣe mood tó wà, ó ní mi tí rówó school ọmọ yìí send ọlọ́run ṣe o tí owó tó àpapọ̀ nínú tó kú ọ̀pọ̀ pé o máa pé títí ìrọ̀lẹ́ o máa rí ìtókù pẹ̀lú ògbọ́ ọlọ́run á ṣe ìyanu. Ibi tá a ti sọ̀rọ̀ yẹn kò tí ju 10-30 minutes lọ tọ́mọbìnrin kan dé tó sọ fún wa wípé ọmọ òun kan lórí ọ̀rọ̀ school kìíní kan sí kìíní kan, wọ́n fẹ́ ṣe exam, wọ́n fẹ́ ṣe kìíní kan, wọ́n fẹ́ ṣe kìíní kan. Délé wá tún bèèrè lọ́wọ́ ní ẹgbẹ́ ìlú ni wọ́n ń san, wọ́n ní 45 and 50,000. Irú ẹ̀sẹ̀ rẹ̀ sí mi náà ni mo fi Ọlọ́run Elédùmarè ṣẹlẹ̀ nínú owó tí Délé tẹ ìjọ tí ò tí ì pé. Ìgbà yẹn 1 million plus ló ń san lórí ọmọ kan wọn. Nínú owó tó ń tí ìjọ tí ò tí ì pé yẹn, ó tún yọ 50,000 fẹ́ ní ẹ̀kọ́ lọ sanwó sí ọmọ yẹn. That is Délé Òdúlé for you. Oníyẹn sọ tíátà o, kọ̀mọ́rí from anywhere, but ó láti jẹ́ pé ẹni tó ti gbọ́ pé tí wọ́n ti sọ fún pé gbogbo nǹkan bẹ́yẹn lọ sọ́rọ̀ Délé Òdúlé ó máa ṣe fún ẹ, torí pé mi ì lè sọ iye oore tí Délé, èmi gángan mi ì lè sọ iye oore tí Délé ṣe fún mi ká tó sọ ohun tó ṣe fáwọn aráta. Now èyí tó wá pàbámbárí ibẹ̀ ni pé now ní ọjọ́ kan Délé wá sí ọ́fíìsì, èmi wà lókè ọ́fíìsì wa báyìí nígbà yẹn ni National Secretariat wa, bí Délé ṣe drive désàlẹ̀ ní ẹnìkan bá sọ̀rọ̀, mi ní dárúkọ bàbá wa kan tó síkì ńgbà náà. Bàbá yín ló síkì yẹn, ẹ̀yìn náà gbọmọ́ tó dẹ̀dẹ̀dẹ̀ nílọ tọ́jú ẹ̀. Mo dẹ̀ rò pé inú máa bí Délé jọ náà pé ilé ìdáhùn lọ́wọ́ Délé ó dẹ̀ sọ̀kadà ó dẹ̀ sílẹ̀ ó dẹ̀ pé wá nǹkan tí ò yẹ jẹ́ kí n fi yé ẹ lẹ́nu. Délé sọ fún ẹni yẹn wípé bàbá tó bí òun télọ̀ ni
ni wọ́n fi ń pe òun ní ọmọ bamtélọ̀ wípé nígbàtí bàbá òun síìkì òun ò wá ìrànlọ́sọ́dọ̀ àwọn télọ̀ fúnra ara òun gẹ́gẹ́ bí ọmọ òun gbàgbé responsibility òun ni láti take care bàbá òun. Gbogbo ohun tó ná ní bàbá ẹ̀ lórí òun ló struggle fún jọ́nà náà kò dẹ̀ tí ní kankan. Èyí nìyẹn. Ẹlẹ́kejì wá ní wípé despite the fact pé òun ló struggle fún gbogbo nǹkan tó ná ní bàbá ẹ̀ lórí títí bàbá yẹn náà eventually later bàbá yẹn tó padà kú. Ìgbà tó fẹ́ sòkú bàbá rẹ̀ kódà àwọn onítíátà kò gbowó lọ́wọ́ wa pé òun fẹ́ sòkú nítọ́kàn sí ń gbà náà rí wípé òun fẹ́ sòkú bàbá wọn gbogbo àwọn tó rẹ̀tẹ̀ ní àwọn èèyàn tó jẹ́ tiẹ̀ everybody lọ alọ́jẹ́ sí lọ́rùn nílé kò fi tiẹ̀ kò fi sọ́run àwọn èèyàn gbogbo ìgbà tí mò ń wí tipátipá ní Délé fi rí mọ́tò lò mi ìfẹ́ sọ ìtàn bí Délé so de onímọ́tò fún yín ṣùgbọ́n ìrọ̀rí burúkú ló fi di onímọ́tò ló fi di ẹ tó lu mọ́tò Délé olùlé ọ̀hún kò sí ẹnì kankan níbi kankan tá a lè sọ pé lágbájá yìí ló sọ́dọ̀ lówó Délé conveniently Délé lè kó sínú different car mẹ́rin márùn tó jẹ́ tiẹ̀ lénìí Délé ò dẹ̀ fi tiẹ̀ kọ́ anybody lọ́rùn Jídé kọ́ ló gbó fún Délé Bello kọ́ ló gbó fún Délé àwọn onítíátà tó lówó ju Délé lọ nígbà yẹn àwọn kọ́ ni wọ́n rescue Délé lọ rescue ara rẹ̀ kí ló wá dé ẹgbà mí tó wá tí Délé kọ́ ilé 10 million naira wọ́n kọ́ lè 70 million naira ẹ wà máa fi ẹ máa sọ̀rọ̀ àwọn kan kọ́ lè 70 million àwọn èèyàn tí wọ́n lórún pa ẹ̀sẹ̀ kọ́ lọ tí àbíkí kí Délé ta lè tiẹ̀ nítorí pé nìkan sí kìdí torí Ọlọ́run now ẹjọ́ sáà gbogbo èyí tẹ́ ń ṣe dáadáa fún àwọn èèyàn wa Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ máa ṣe dáadáa yẹn lọ ẹ̀yin ní ládá tẹ́ ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run tí mo dẹ̀ mọ̀ Ọlọ́run máa fún yín torí ẹ convenient àwọn èèyàn kan ní pàápàá jùlọ towards ọjọ́ alẹ́ wọn mi fẹ́ mọ̀ bí kálukú ṣe ti ọjọ́ àárọ̀ àtọjọ́ ọ̀sán rẹ̀ ìyẹn ẹ jẹ́ ká fi ìyẹn lẹ̀ fọ́lọ́run torí pé Ọlọ́run gan sọ wípé òun ó ṣe àánú fún ẹni tí òun ó ṣe àánú fún bóyá èèyàn ti ṣe dáadáa o Ọlọ́run wá fẹ́ tó ṣe dáadáa lẹ́gbà mí kò ní kẹ́ á dẹ̀ kẹ́ tí ń ṣe dáadáa iṣẹ́ Ọlọ́run nìyẹn so àwa ò ní kẹ́nikẹ́ni ọmọ ṣe ẹnìkankan láàánú torí pé ẹni tó bá ṣàánú dandan ni kó rí àánú gbà anybody ẹ má kọ̀mpẹ́lì àwa má láti ṣàánú àwa ń ṣe àánú tá a lè ṣe láyé ara wa then ètò wa pàbámbárì jù ní pé gbogbo wa ti wá fẹ́ sọ di iṣẹ́ báyìí lórí pé ká mọ́ wá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ́ bá iṣẹ́ tí wá jẹ́ ká mọ́ bí wá lẹ́rẹ̀ ẹ̀kọ́ ṣe látọ̀lúlẹ̀ ti ṣe iṣẹ́ ìkí ń gbowó ní wọ́n ń fún alówó tó dá owó tí ọ̀dá tí wọ́n ń fún ọyẹ náà fẹ́mi náà owó tí ọ̀dá tó ń fún ọyẹ náà wọ́n fún náà fún Jídé Kòsọ́kọ́ iná fún Bello iná fún Yínká Quadri iná fún Ògògó àwọn èèyàn ọ̀dẹ̀ padà lọ tọrọ jẹ àwọn èèyàn ṣe dáadáa fáwọn náà àwọn tó bá appreciate wọn sì ṣe dáadáa fún ọ lè ní gbogbo àwọn tí mo dárúkọ yìí làwọn èèyàn dẹ̀ ń ṣe dáadáa fún lè ní but wọn ò tọrọ àwọn ẹlòmíì appreciate wọn torí dáadáa tí wọ́n ṣe fún mọ̀lẹ́bí wọn gbá ẹni èèyàn ló tọ́jú mọ̀lẹ́bí ẹ̀ báyìí now ẹ̀bùn Olóyèdé Igwe tí ẹlòmíì tí ń bá sọ tójú Igwe rí kí Igwe tó bàdé ibi tó bàdé lónìí wà láì lómí àgbàdo àkó wọn kún kéèké kójú òun ọmọ rẹ̀ tójú Igwe rí mo fi Ọlọ́run Elédùmarè búra ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún yín ṣé ẹ mọ̀ pé kò tí pé bí ọdún méjì sí tá a ṣe operation kan fún kò dá sóhun tíátà lọ́rùn náà Igwe ò dá sóhun tíátà lọ́rùn náà ṣe rí bí ọdún bíi mẹ́lá bí méjìlá sẹ́yìn ni wọ́n ti kọ́kọ́ fẹ́ ṣe operation yìí lẹ́kọ̀ọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó yẹ ká ṣe láti ṣe torí mo close ma bí Igwe dàbí ọmọ ìyá mi bí ẹ tí wọ́n bí lé mi bó ṣe rí nìyẹn
àìsàn máa dùn kan ṣùgbọ́n bí ẹni tí wọ́n bí lé mi ló ṣe rí. Now ṣe mọ̀ wípé ọjọ́ tí wọ́n fẹ́ ṣe operation fún igun eléko lọ́dún yẹn lọ́n tí wọ́n fẹ́ ṣe operation tó ń dà láàmú yìí despite the fact pé lẹ́yìn àwọn olóko ọ̀kan tó lọ ń lò tí wọ́n fún igun elówó igun ò sunkún sẹ́gbẹ́ lọ́rùn náà igun dẹ̀ ní wíìtì tí èèyàn máa ń ní nínú ẹgbẹ́ yìí kò sunkún sẹ́gbẹ́ sí lọ́rùn náà ọlọ́run dẹ̀ gbé borí kìíní yẹn. So ọjọ́ tí wọ́n fẹ́ ṣe operation fún àwa lọ ilé ìjọ yẹn pé ká tètè jí wá láàárọ̀ ọjọ́ kejì wá sọ́sìpítù. Dókítà wọn ló kó lọ́sìpítù ní kan bíi 10 lálẹ́ láti kó náà tètè jí wá láti wá ṣe operation àbúrò mi láàárọ̀ ọjọ́ kejì. Sẹ́mọ̀ pé nígbà tí ilé àárọ̀ ọjọ́ kejì mọ́ wọ́n lọ jálẹ̀kùn gbé òkú dókítà yẹn jáde ní dókítà tó yẹ kó wá ṣe operation fún igun láàárọ̀ wọ́n lọ já ilẹ̀kùn gbé òkú dókítà yẹn jáde ní wọ́n lọ jálẹ̀kùn gbé òkú dókítà yẹn jáde ní bí in tí a ná ìta àná tí ibùé ná tí n bá sọ pé ìta àná gbogbo tí ibùé bá náà ìmìmọ̀ náà gbogbo tí bá náà ibùé ló náà ìta àná lórí ibùé kọ́lọ́hún tó sustain ẹ̀ di last year láti wá ṣe kíní yẹn finally gbogbo ìgbà tá a ṣe èmi nìkan nínú onítíátà èmi nìkan ni mo wà pẹ̀lú ẹ̀ kò àsọ fún anybody lẹ́yìn ìyàwó àtọmọ ẹ̀ tàtújọ wà mẹ́ àsọ fún anybody tí wọ́n fi ṣe operation yẹn. Ìjọ tí Igwe fẹ́ lọ sínú theatre room àti wà mẹ́ for 3 days wọ́n ní òkè o kò a máa wà mẹ́ for 3 days torí pé àwọn lè sọ pé àwọn kankan ká máa jẹ kọjẹ́ pé ńlá máa jẹ nígbà tá a bá sí lọ́dọ̀ àwọn a máa wà so a ti wà ń bẹ̀ okú bíi 5 days tí wọ́n sọ operation lẹ́lẹ́ àti Igwe ti wà bẹ́ẹ̀ tàjọ́ sùn hospital àti ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ kìí ṣe báwọn ní tíátà ọ̀fẹ́ wà ṣùgbọ́n àsọfẹ́ nìkankan. Now nígbàtí ó wá di ọjọ́ yẹn nígbàtí wọ́n fẹ́ mú Igwe wọ inú tíátà náà Igwe wá dìde lórí bẹ́ẹ̀dì ó wá ní bọ̀dá mi mo wá dìde lórí tíátà olóògùn mo wá bá mo wá lówájú bọ̀dá mi ó wá mú mi lọ́wọ́ báyìí bọ̀dá mi dákọ̀ ìgbàdúrà fún mi kó má jẹ́ pé ọ̀rọ̀ tí mò ń bá yín sọ lọ́wọ́lọ́wọ́ yìí ni ó jẹ́ àsọkányìn ọ̀rọ̀ tí máa bá yín sọ nílé ayé mi kó má jẹ́ pé dídì tá a di ara wa lọ́wọ́ mú yìí ni ó jẹ́ dídì tá a máa dira wa mú lọ́wọ́ káyìn gbẹ̀yìn ayé èmi àti ẹnìkan ló kù nínú ìyàwó ẹ̀ lọ́ra nǹkan àtàwọn ọmọ èmi àti ẹnìkan ló kù nínú yàrá tán fún lọ́sibítù yẹn jọ yẹn síbẹ̀síbẹ̀ àdásí ẹ̀dá àlàyé kan lọ́rùn nínú tíátà mi ò sọ pé kò sí tíátà tó ran Igwe lọ́wọ́ ṣùgbọ́n ó kù sáàrin Igwe àtẹniyẹn ṣùgbọ́n pé àwọn pariwo pé àwọn tó lówó wà dáadáa náà àwọn tí wọ́n tó jẹ́ ọmọ ṣẹ́ fún Igwe tí wọ́n lè tó jẹ́ pé wọ́n fẹ́ lè ra Igwe pàjẹ́ wọ́n wà àlọ́dà tí wọ́n lọ́rùn náà ó sì wá jẹ́ wípé àwa nìkan lẹ́ẹ̀mọ̀ bú lórí pé ọ̀tọ̀lẹ́ tó ń tọrọ nǹkan ẹni tó bá ń tọrọ nǹkan ni ẹ bá sọ̀rọ̀ ẹ má bá wa sọ̀rọ̀ náà kí ló kàn wá nígbàtí ẹ bá wa jáde àwa tọrọ owó ẹ tí ò tí kọ́ lẹ́nu wa náà ń bọ̀ náà ó sì nírètí pé òun kọ́ nítorí wípé ó ń ṣiṣẹ́ towards it so ìyẹn ò ní kí a bínú sí ẹni tẹ́ ẹ bá ṣe fún àníkẹ́ ẹ mọ́ ṣe fún yàn ṣùgbọ́n enough of the type of things tá à ń rí lójúmọ́ máwòrán wa iṣẹ́ tiwa iṣẹ́ tó jókòó tì ní bí ìfẹ́ máa dárúkọ kẹ́ máa kí kọ́mọ́dà bẹ̀rẹ̀ pé mò ń tú àṣírí àwọn èèyàn ni nínú àwọn ọmọ ní tíátà mọ́mọ́ tó ní 3-star hotel kò dẹ̀ gbé cocaine iṣẹ́ tíátà yìí lọ́kùnrin ni ó tọ́bá tó jóbìnrin ni ẹ́ nítorí pé àwọn mínísítà kan ní bá wọn sùn àwọn gọ́fúnà kan ní bá wọn sùn jẹ́ kó fọ́ lọ́kùnrin tọ́jẹ́ pé iṣẹ́ tíátà yìí tọ́jẹ́ pé kò ní láti sọ pé mi pé iṣẹ́ tíátà yìí ni èmi gẹ́gẹ́ mọ̀ pé iṣẹ́ tíátà yìí ni kò ní gẹ́gẹ́ mi lẹ́yìn iṣẹ́ tíátà yìí ẹ dákun kí ló jẹ́ lẹ́bọ̀ àlórúkọ jẹ́ kí ló jẹ́ lẹ́bọ̀ àlórúkọ jẹ́ ẹ̀sìkìsà gbogbo ẹnikẹ́ni tó bá jáde tó bá tọrọ owó lọ yìí tẹ́ bá fẹ́ ṣe fún ẹ ṣe fún tẹ́ bá rẹ́dì láti ṣe fún ẹ má rí fáà sí ẹ má fi àwọn yẹn bú àwa mọ́ àwọn tó so oríire pọ̀ nídìí iṣẹ́ yìí mo sọ fún yín pé mo ṣe ti di iṣẹ́ Kúnlé Afọláyàn dé nìyà
Kúnlé Fọláyàn ò lè sọ pé kò lè sọ fún mi pé 700 million lórí iṣẹ́ kí n gbà náà. Kúnlé ò lè sọ fún mi pé 700 million lòun ná lórí iṣẹ́ yẹn mi ní gbà. Màá tún máa rí ní pọ́ńtàn mi ní kọ̀fẹ́ sọ iye tó ná gangan. Torí kálukú alámọ̀yé tá a gbà mẹ́ gbogbo àwọn arúgbó yẹn náà mọ̀yé táwọn gbà. So ṣé irú ẹni yẹn ní ọ̀wá lè ní òní kankan tó lè ṣe fún yàbí òláwọn èèyàn tó ti ṣe fún industry? Kí ló tẹ́wàá fi àwọn kan bá ti wá jẹ́? Anybody lè jáde kó wá sọ fún pé òun ò lówó lọ, agbájẹ́ lówó, ará alẹ́ rẹ̀ lóògùn, fáfà ní ará àdúgbò wọn ni o. Ẹjọ́ ẹ fi àwa lọ́rùn lẹ̀. Ìwọ tó bá rò pé o lè ràn yàn lọ́nà ràn lọ. Ìwọ tó bá lè ràn yàn lọ́wọ́ gbàgbé lórí ẹ̀ kò sí tó kàn ẹ́. Ibẹ̀ ẹ̀yin náà nílé iṣẹ́, ẹ̀yin náà ń ṣiṣẹ́ náà professional ní yìí náà. Mo bèèrè kọ́ lórí fídíò tí mo ṣe láti wípé òkè níbi ibi tí wọ́n náà ti jẹ́ professional yẹn ẹ ní ẹgbẹ́ náà. Sọyé èèyàn tí ẹgbẹ́ yín ti ra mọ́tò fún, sọyé èèyàn tí ẹgbẹ́ yín ti kọ́lé fún. Kálukú ló máa ń struggle, ìwọ ló máa struggle fún nǹkan tó bá fẹ́ dà. Táwọn èèyàn bá wá ní pé òun struggle pọ̀, wọ́n lè ràn ẹ́ lọ́wọ́. Táwọn èèyàn bá ní pé òun struggle pọ̀, wọ́n lè ràn ẹ́ lọ́wọ́. Mi ò ní dárúkọ èèyàn, mi ì dẹ̀ bẹ́ẹ̀ nìbọ̀dì bí, mo sọ̀rọ̀ ìjẹ́nárálẹ̀ ni, kẹ́nìkan kan má bà wá lórúkọ jẹ́. Béèyàn bá ń tọrọ, ó wù láti tọrọ ni. Ó wù ó ń tọ̀hún láti tọrọ ni, but mo fẹ́ bẹ̀ àwọn artist náà, ẹ má bà àwa yòókù lórúkọ jẹ́, ẹ má sọ̀rọ̀ atara yín. Bẹ́ẹ̀ bá ti ẹ̀mí ilé ìgbésẹ̀ ń fún ilé ọ̀gá ìdíwò ìfẹ́ yìí lówó. Tọ́ba jẹ́ pọ́lọpọ̀lọ lẹ tó bí yín léèrè náà yóò bí yín léèrè pé bàtí wọn fún ilé owó kílẹ̀ wá di ẹ̀ ṣẹṣẹ tíátà nìkan tó wà láyé iṣẹ́ tó wà láyé ni kí ló tó wá sẹ́mi ìṣe tí ò bá pé wá sẹ́mi ìṣe náà. Èmi ò gẹ́gẹ́ sí kéèyàn ṣe ẹni tí ò bá lé lórí. Ṣùgbọ́n he is now getting out of hand. Ẹ ti fi ń ba iṣẹ́ wa ẹ ti wá sọ wá di olórí burúkú tí ò ní nǹkan kan tó ń jẹ. Iṣẹ́ tí Fẹ́mi Adébáyọ̀ ṣe tán ní àìpẹ́ yìí. Ẹ lọ bẹ̀rẹ̀ iye mílíọ̀n tó fi ṣe náà. Ibi tó kọ́kọ́ gbé lọ tó ti kọ́kọ́ àwọn ibi tó kọ́kọ́ gbé lọ tó ti kọ́kọ́ lọ so ẹ lọ bẹ̀rẹ̀ ọmọ yẹn pé láàrin oṣù kan èlò ló wọlé fún ẹrùkọ́ lórí burúkú ni gbogbo wa ní. Ẹsẹ̀ ẹ̀rù pé gbogbo wa náà wà á rí ṣe ni àbí tẹ́ ń bá wá rí ṣe ó mi wípé tí n bá ti rí ṣe owó tèmi àwọn aláàárẹ̀ inú ẹgbẹ́ mi nìkan ni mo gbọ́dọ̀ máa ná fún èmi ò gbọ́dọ̀ ṣe dáadáa ní ayé tèmi náà. Ẹ dákun ẹ jọ ẹ rí wípé ọ̀rọ̀ mi ò kì í le báyìí. Ìdílé ìfilé ni wípé kí wá ní kí lè fò jáde kó ní wọn ò ṣe dáadáa fáwọn wọn yẹ fáwọn lówó wọn yẹ ṣe kíní kan ẹ̀sìn tó bá ta wọn ó fìrù nìmí náà tó tẹ́mi ò bá complain tó bá wo àwọn táwọn bá fẹ́ complain kí wọ́n complain lórí ara wọn nìkan ẹ mọ̀ wá fi tí wọ́n yẹ wo àwa yòókù mọ́ mọ́mọ́ yẹ àwọn ọmọ wa tọ́jẹ́ ọmọ wa ọmọ gbogbo ẹni mo fi pè wọ́n lọ́mọ wa tọ́jẹ́ pé 3-star hotel ni wọ́n kọ́ ìdí iṣẹ́ ìdẹ́ ni kì í ṣiṣẹ́ mi. So kí ló wá dé tẹ́fẹ́ sọ wá lálágbé? Kí ló tẹ́fẹ́ sọ wá lálágbé? Àbí kí ló dé tẹ́fẹ́ máa fi ìgbésí ayé ẹnìkan bú àwa? Ẹni tí ò rí sé pọ̀ nù dókítà náà, ẹni tí ò rí sé pọ̀ nù lọ́yà náà. Mo rí lọ́yà tó ń gá aṣọ ẹ̀ndì, mo ti sọ yẹn lẹ́ẹ̀kan rí. Mo rí lọ́yà tó ń gá aṣọ ẹ̀ndì di sí i. Wọ́n ò dẹ̀ bá, wọ́n ò dẹ̀ kọ̀ndẹ́mù àwọn lọ́yà yòókù. Lọ́yà ni bàbá Fẹ́mi Fálànà náà. Fẹ́mi Fálànà tí ó gbàṣẹ́ lọ́fẹ̀ẹ́ tí ò ní gbà sísì lọ́wọ́ èèyàn. Kí ló bá débẹ̀? Kò rí ṣe ní ìṣẹ́lú yẹn fáwọn èèyàn. Kí ló tó wá jẹ́ pé tí wà nìkan lẹ́ máa tẹ́ bàtì? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ ẹ̀yin alábíàmọ ayé ẹ dákun ẹ wò ẹni tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ wa ìní ọmọ sọ gbogbo ẹ dákun ẹ bá wà fún adépẹ́ abíàmọ o. Ẹ̀jù kan máa ba iṣẹ́ àti ilé àtọ̀nà ti wá jẹ́ àwọn ọmọ kan wà ní yunifásitì nsìn tíátà àti ni wọ́n rí ìdì lọ́wọ́lọ́wọ́. Báwo náà ṣe máa gbọ́ gbogbo tẹ́ ẹ sọ ìtinú wọn ó dùn tí ẹlòmíì final year lọ́wọ́ àṣìn. Ṣé tó ṣe tíátà àti jáde ṣe òkè ṣé bíríkìlà ní kó tó wá lọ kọ́ bọ̀ bá jáde nígbà tó bá gbọ́ pé tóun ṣe jáde tóun wéṣì gbogbo ọdún òun lé lórí ní yunifásitì kò í mówó wá. Bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀ ní tíátà mówó wá tí tíátà ọ̀bá mówó wá ọmọ tí mo láṣẹ ti bí lókẹ́sẹ̀ ẹ̀dẹ́ sí Afọláyan kò ní náà owó tó tó bẹ̀yẹ sí iṣẹ́ tí Fẹ́mi Adébáyọ̀ ṣe láti kí ni táyé kí ni táyé lẹ́nu Agẹ̀síkólé ọmọ yẹn ò ní náà owó yẹn sí tó bá jẹ́ pé owó kì í wọlé
ó wà mú story ẹ̀kúkú ẹ̀jọ ẹ̀kúkú ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ọ̀dánù ẹ̀wà bí i bẹ́ẹ̀ náà ni ó tà ṣé wèrè làwọn tí ń rà ní àwọn tí ń rà yìí náà ṣe wèrè náà níta bá rí pọ́kọ́ àwọn ọlọ́gbọ́n tó ń táwọn ríṣẹ́ sínú ẹ̀ náà ni wọ́n náwó wọlé lórí náà ìwọ tó bá mọ̀ pé kò tí ì tó fún ẹ wọ́n náà wá kún rìn ẹsẹ̀ rẹ nídìí tíátà ẹ mọ́ fi tiyín ba orúkọ tàwa yòókù jẹ́ àwa náà ààyò ebi ò sì pa wá àdẹ̀ tọrọ ṣùgbọ́n àwọn èèyàn ń sì ń ṣàánú àwa náà bá a sì sọ wípé rí bọ̀ kì í ṣe pé àwọn tó ń ṣàánú wa gan àwọn gan èyí sọ̀rọ̀ àwọn èyí lọ orí íńtánẹ́ẹ̀tì bẹ́yìn ṣe ń lọ yẹn gan àwọn kan tó ń ṣàánú wa òkè bọ̀bọ̀ tó ń fún àwọn èèyàn lé tó ń fún mọ́tò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ dákun irú ọ̀rọ̀ báyìí wo irú ọ̀rọ̀ táwọn aláìní rònú ń sọ káàkiri nípa wa yìí mélòó orú ẹ̀ lẹ ti gbọ́ lẹ́nu ẹ̀ pẹ̀lú gbogbo ilé mọ́tò nǹkan kan tó fáwọn èèyàn pẹ̀lú àwọn èèyàn tó ń dáwó fún ọ náà kì í sọ òun náà ó ń béèrè lọ́wọ́ àwọn èèyàn lè dáwó fún ọ àwọn tó ń dáwó fún ọ yẹn ẹ̀ ní gbọ́rú ọ̀rọ̀ rádáadáa yẹn lẹ́nu wọn náà ó ti jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ní sẹ́tẹ̀ ní kankan lè máa tẹ̀ bàtì gbèsè ayé tiwa ìwà tí ìsìn tó bá fẹ́ tọrọ owó lórúkọ ara rẹ ni o má jẹ́ kí wọ́n máa rí fáṣà wa mọ́ o àwọn tó rí ṣe pọ̀ ní iṣẹ́ tíátà o àwọn tó rí ṣe pọ̀ ní iṣẹ́ tíátà o mo dẹ̀ sọ eléyìí nítorí wípé this thing is getting out of hand oríṣiríṣi àwọn èèyàn tó fẹ́ máa jáde ṣe láti máa sọ wípé kálukú lọ́mọ tó fowó rẹ̀ ṣe o èmi ò lè fowó rán ọmọ nílé ìwé kẹ́ni kó fi ti ẹ̀mù ògógóró kó wá jẹ́ pé nígbà tí àìsàn ògógóró bẹ̀rẹ̀ èmi ní máa wá tó lọ fowó tèmi gbọ́ yẹn pọ́síbù o mi ìdárúkọ bá nìkan mú ògógóró ṣùgbọ́n èèyàn ò lè fi owó ti ẹ̀mù gbó tàbí kó fi mú ògógóró kọ́ wá káyé rẹ̀ wá rọ́tìn kẹ wá believe pé ìgbà tó ń mú ògógóró tó ń gbádùn ara yẹn tèmi ń sọ́fà lórí báwọn ọmọ tèmi ó ṣe lọ léèwé kẹ wá believe pé owó tèmi yẹn náà ní tó máa lọ kó fún tó nípa ara rẹ̀ ọ̀yá lákọ́ tó dayé àtọwá ó pè mí kí lọ máa ṣe tí mo máa ṣe ní prison yard kí lọ máa ṣe tí mo ń ṣe ní hospital kí lọ máa ṣe tí mo ń ṣe hospital tí o bá ṣe ń tẹ́ ẹ̀sọ̀ yẹn mélòó lẹ́gbọ́ pé mi jáde mo sọ fún àwọn èèyàn pé mo ń lọ náwó mo ń lọ sí gbá mo ń lọ sáwó ẹjọ́ torí Ọlọ́run mo bẹ̀ wá gbogbo èyí tí ẹ̀ṣẹ̀ bàtí gbé sí ayé wa ẹjá wọ́n lọ́rọ̀ wa o àfiwọ́ tó bá kàn nínú yọ̀ ìwọ tó bá kàn nínú yọ̀ o lè máa sọ̀rọ̀ ṣùgbọ́n bọ́ tó bá ń dùn pé ó bàdẹ̀ fún lágbádá lọ tó ti ẹ̀ṣẹ̀ náà tí wọ́n náà wọ́n lágbára àti tó ti ẹ̀ṣẹ̀ sí kèsì orí ibú ni fún ọ̀nà láti máa complain báwọn kan tó ti ẹ̀ṣẹ̀ ni pàtàwà ẹ̀ṣọ́ náà ta máa ní bóyá ẹ̀yin lè dá sí ìdílé kò sọ̀kọ́ tó dá ẹ̀yin lè dá bẹ́ẹ̀lò tó dá kí ló jẹ́ ẹ̀dá ilé náà kò dá àìsàn náà náà ọlọ́run ló ń dá kálukú náà ọlọ́run náà ti dá wọ́n ti fi ọ̀nà tá a máa tọ̀ hàn wa ọ̀nà kúrè ọ̀nà yèrè kò lè ní dáwọ́ padà lórí ibi tó bá yà sínú méjèèjì ibi tó bá wọ́ ló máa lọ torí ìdí èyí ẹjọ́ mo bẹ̀ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ikú ò ní yà yín lẹ́yìn wa gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa fún àwọn èèyàn míì náà tẹ́ dìsáàfù pé tẹ́ bìlíf pé wọ́n dìsáàfù dáadáa pẹ̀lú ògo Ọlọ́run ibi tẹ́ ti mú owó yẹn kò ní tán bẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n ran ẹ̀yin náà lọ láti àchífù dáadáa tẹ́ ṣe fún àwọn ọmọ ẹgbẹ́ wa kan tẹ́ bìlíf pé wọ́n dìsáàfù ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run kò ní tán níbi tẹ́ ti mú gbogbo owó tó dá tọ́rọ́ tó dá kọ́bọ̀ sí owó tí wọ́n fi ń ran àwọn ọmọ ẹgbẹ́ wa lọ́wọ́ yẹn pẹ̀lú ògo Ọlọ́run ṣiṣẹ́ ò ní báyìí àwọn ògèsì kan rán yàn lọ́wọ́ ṣùgbọ́n àìgèsì kẹ́nìkan wá ba iṣẹ́ tiwa jẹ́ tàbí kẹ́nìkan máa kọ̀m̀pẹ́ẹ̀lì wa pé dandandandan àwọn alágbọ́dọ̀ máa náwó kìíní kan èló lọ dá nínú owó tí mo fi ṣiṣẹ́ tí ó fi jẹ́ pé wọ́n lọ máa kọ̀m̀pẹ́ẹ̀lì mi pé nǹkan báyìí ni wọ́n gbọ́dọ̀ ṣe gbogbo à ń ṣe dáadáa fúnra wa ẹwù ni ẹni tó bá wù ni ẹni tó bá wù ni ẹni tó bá wù ni so mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ̀yin èèyàn ojú òní tí yí o ọ̀rọ̀ ọlọ́rọ̀ Ọlọ́run ní fi gbá yín lẹ́nu o ìwọ tó bá ti fẹ́ kọ́ Ọlọ́run fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbá ẹ lẹ́nu ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ wa o ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ bíyà bàbá lè jáwé lórí àṣẹwélé ẹnìkan kì í tó ń kó torí ẹ̀ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìwọ tó bá lè ṣèrànlọ́wọ́ báwọn yẹn ṣe ń ṣèrànlọ́wọ́ má bú àwa o torí òmò iye tó wà lákàntì kálukú ó dẹ̀mọ́ bí kálukú ṣe struggle life rẹ̀ so Ọlọ́run á wà pẹ̀lú wa ojú ní tí a ní fojú sunkún ara wa èyí tẹ́ ń ṣe dáadáa fún wa ẹ̀ ní fojú sunkún ọmọ gbogbo òwò tó náwó sí àwọn tí o nígbàgbọ́ pé wọ́n ní ìdìrànlọ́wọ́ nídìí iṣẹ́ yìí tó ràn wọ́n lọ́wọ́
gbogbo ibi tó bá dé láyé ó máa jẹ́ èèyàn ni, gbogbo ibi kíbi tí àwọn ọmọ rẹ bá dé wọ́n máa jẹ́ èèyàn ni. Ọlọ́run ní yẹpẹrẹ rẹ bó bá tún lẹ kó wá pẹ́ láyé tó ò ní fojú sunkún ọmọ, ò ní tọ́ka sí sàárè ọmọ rẹ. Bó bá jẹ́ diaspora lọ wà, wọn ò ní gbókù rẹ wá bá wa lé, wọn ò ní káṣọ àti bàtà ẹlọ́sẹ̀ sí wa lé pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú dáadáa tẹ́ ìṣe. Ṣùgbọ́n wọ́n tó yẹ ṣe dáadáa náà tó ó kù wà tọ́lọ́run. Ọlọ́run sàn wọ́n náà lẹ́sàn nǹkan tó ń ṣe pẹ̀lú wa yẹn, nítorí pé ìwọ fẹ́ méèkì owó, ó lè decide láti máa destroy àwa tó ló fẹ́ méèkì owó lórí íńtánẹ́ẹ̀tì. Rántí o pé a ní ẹlẹ́dàá ti wa o, gbogbo ẹnu tó bá sọ̀rọ̀ wa ní sọkúsọ, ẹlẹ́dàá wa ó gbà ní igi lẹ́nu pẹ̀lú ògo Ọlọ́run bí ó ṣe rí ni ẹ. Ẹ̀yin ẹ̀mí mo kí yín o, ẹ ṣe ojú òní tì yín. Thank you very much.